Ó mà ṣe o, kí Ọlọ́run má mà fi kú ọmọ ọdán wa wò. Sẹ́yìn náà ti gbọ́ pé ìdílé Ọmọbọ́láńlé ti jáde láti tan ìmọ́lẹ̀ sí irú ikú tó já ọmọ ológo gbà lọ́wọ́ wọn. Èyí lohun tó sọ. Ó ti ṣẹlẹ̀ o, Wunmi Toriola balẹ̀ sílé ìwòsàn lẹ́yìn gbogbo rògbòdìyàn tó ṣẹlẹ̀ láàrin òun àti Àfíìsọ́wọ́. Ilé ẹjọ́ kéde ìlànà tí wọ́n máa tẹ̀lé láti ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ fún Liam ọmọ tí Wunmi bí fún Mohbad àti bí wọ́n ṣe máa kéde èsì àyẹ̀wò yìí lọ́jọ́ 11 oṣù kọkànlá ọdún 2025 tá a wà yìí. Ẹ farabalẹ̀ kẹ́ wá nǹkan fìdílé kẹ́ gbọ́ àkójọpọ̀ ìròyìn yìí lẹ́kùnrẹ́rẹ́. Ó mà ṣe o, kí Ọlọ́run má mà fi kú ọmọ ọdán wa wò. Sẹ́yìn náà ti gbọ́ pé ìdílé Ọmọbọ́láńlé ti jáde láti tan ìmọ́lẹ̀ sí irú ikú tó já ọmọ ológo gbà lọ́wọ́ wọn. Èyí lohun tó sọ. Jẹ́ kì í ṣe ìròyìn mọ́ pé ọmọ nǹkan ṣoṣo tí àgbà òṣèré ilẹ̀ wa Peju Ogunmola bí fún ọkọ rẹ̀ tí òun náà jẹ́ àgbà òṣèré ní Sunday Ọmọbọ́láńlé fòsànlẹ̀ lọ́sàn gangan tó sì kú lójijì. Tí gbogbo agbo òṣèré ilẹ̀ wa sì ti wà nínú ìdárò láti ọjọ́ ìṣẹ́gun tí ọ̀rọ̀ náà ti ṣẹlẹ̀. Kódà àwọn àgbà òṣèré ilẹ̀ wa ti lọ sílé Peju Ogunmola láti lọ bá a ṣe ìkẹ́dùn ọmọ rẹ̀ yìí. Àní kí Ọlọ́run má jẹ́ kí wọ́n bọ́ bàtà ọ̀fọ̀ sẹ́nu ọ̀nà wa. Ṣùgbọ́n nígbà tí ìṣẹ̀lẹ̀ burúkú ìṣẹ̀lẹ̀ ṣe ló di kóńkó jambele tí oníkálukú sì ń sọ tirẹ̀. Báwọn kan ṣe ń sọ pé níṣe lọ́dọ́mọdé olórin yìí yọ̀ ṣubú nílé ìwẹ̀ tó sì gbabẹ̀ dọ́rùn alákejì. Àwọn míì ní Ayọ̀míkún ti wà ní ìdùbúlẹ̀ ẹ̀sán kó tó di pé ó jáde láyé. Ṣùgbọ́n àwọn ẹbí Ọmọbọ́láńlé ti jáde láti sọ pàtó ohun tó ṣẹlẹ̀ sí ọmọ wọn yìí. Nínú àtẹ̀jáde kan tí wọ́n gbé jáde látọwọ́ agbẹnusọ mọ̀lẹ́bí wọn ọ̀gbẹ́ni Yẹmí Amódù tí wọ́n sì jẹ́ kó di mímọ̀ pé ọmọ àwọn kò yọ̀ ṣubú níléèwẹ̀ bí àwọn kan ti ń gbé ipò yẹnu kiri lórí ayélujára. Wọ́n ní níṣe lọmọkùnrin tó jẹ́ ọmọ kan ṣoṣo tí ìyá rẹ̀ bí ṣàìsàn ráńpẹ́. Àwọn sì sapá táwọn gbé lọ sílé ìwòsàn. Làwọn dókítà sa gbogbo ipá wọn. Ṣùgbọ́n ẹlẹ́mìí padà gbà á. Àwọn sì ti sin ọmọ àwọn tó jáde láyé yìí. Nínú àtẹ̀jáde yìí ni ọ̀gbẹ́ni Amódù ti ní pẹ̀lú ìbànújẹ́ ńlá la fi kéde ìpapòdà ọmọ wa ọkùnrin tá a nífẹ̀ẹ́ sí gidigidi. Tọ́lá Ayọ̀míkún Ọmọbọ́láńlé tó jẹ́ ọmọ Sunday àti Peju Ọmọbọ́láńlé. Ọmọ tó jẹ́ ẹ̀ṣọ́ iyebíye àti ìtànná ìràwọ̀ tó ṣẹ̀ṣẹ̀ ń tàn. Ṣùgbọ́n tí iná rẹ̀ ti mọ́lẹ̀ gidigidi tó sì ti fọwọ́ tó ayé ọ̀pọ̀ ènìyàn. Àdánù ńlá ni bó ṣe jáde láyé jẹ́ fún mọ̀lẹ́bí wa àti gbogbo àwọn tí wọ́n ti mọ̀ tí wọ́n sì nífẹ̀ẹ́ rẹ̀. A fẹ́ jẹ́ kó di mímọ̀ pé Ṣọlá kò jáde láyé látàrí ìjàmbá ilé ìwẹ̀ kankan o. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ nínú àwọn ìròyìn òfegè kan tó ti ń káàkiri orí ayélujára. N tó ṣẹlẹ̀ ni pé ó ṣàárẹ̀ fún ìgbà díẹ̀ tó sì jẹ́ pé láàrin àsìkò àìlera rẹ̀ yìí ìpele ìtọ́jú tó ga jùlọ lórí gbà. Ṣùgbọ́n pẹ̀lú gbogbo ìgbìyànjú àwọn dókítà àti àwọn òṣìṣẹ́ ilé ìwòsàn ó padà jẹ́ ìpè ẹlẹ́dàá rẹ̀ ní ìdákẹ́rọ́rọ́. Ilé ìwòsàn kan nílùú Ìbàdàn ló dákẹ́ sí. A sì ti sin kó lè ní ìsinmi àìnípẹ̀kun. A sì ń rọ gbogbo àwọn ará ìlú kí wọ́n má ṣe tẹ́tí sí àwọn àhesọ tí àwọn kan ń gbé káàkiri orí ayélujára àti àwọn ìròyìn tó lè ṣini lọ́nà tó ń sọ pé níṣe ni Ṣọlá ṣubú nílé ìwẹ̀ tí kò sì sí ẹnikẹ́ni tó wà láyìíká láti ràn lọ́wọ́. Irọ́ pátápátá ni eléyìí tí kì í sì ṣe pé ó ń ta àbùkù bá ìrántí rẹ̀ nìkan. Níṣe ló tún ń dákún ọgbẹ́ ọkàn tó ti wà lára àwọn tó nífẹ̀ẹ́ rẹ̀. Ní àsìkò ìròbìnújẹ́ tá a wà yìí, à ń dúpẹ́ fún gbogbo ìfẹ́ àdúrà àti àtìlẹ́yìn tá a ti rí gbà láti ọ̀dọ̀ mọ̀lẹ́bí, ọ̀rẹ́, ará àti ojúlùmọ̀. Inú rere yín sì ti ń jẹ́ okun àti ìtùnú fún wa. A gbàdúrà pé kò sí ẹbí tó máa ní láti la irú ìrora burúkú nítorí ikú àìtọ́jọ́ yìí kọjá. A gbàdúrà pé kí Ọlọ́run bá wa tẹ́ Ṣọlá sáfẹ́fẹ́ ire ó sì fún wa ní okun láti gbé àdánù tí kò ṣeé túṣe yìí. Báyìí ni ọ̀gbẹ́ni Yẹmí Amódù ṣe kọ àtẹ̀jáde yìí fún ìdílé Ọmọbọ́láńlé tí àwọn olólùfẹ́ wọn àti gbogbo abiyamọ sì ń gbàdúrà fún wọn pé kí Ọlọ́run ọba tù wọ́n nínú. Àdúrà tá a sì ń gbà ní pé k'Ọlọ́run fọ̀run kẹ́ Ṣọlá Ṣínà Ayọ̀míkún Ọmọbọ́láńlé ó sì bá wa fòpin sí ikú àìtọ́jọ́ láàrin wa. Ó ti ṣẹlẹ̀ o, Wunmi Toriola balẹ̀ sílé ìwòsàn lẹ́yìn gbogbo rògbòdìyàn tó ṣẹlẹ̀ láàrin òun àti Àfíìsọ́wọ́. Gbogbo bí àwọn èèyàn ṣe ń wọ́ Wunmi Toriola lọ́tùn lósì lórí ayélujára tí wọ́n ń bu tí wọ́n ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ kòbákùngbé sí ti sọ ọ́ di èrò ilé ìwòsàn báyìí o. Arẹwà òṣèré ilẹ̀ wa yìí ló gbé fọ́tò ara rẹ̀ sí orí ìkànnì ayélujára Instagram rẹ̀ pé ẹ wò bí ẹ bá mi dé báyìí o. Gẹ́gẹ́ bí a ṣe máa ń sọ lórí ìkànnì yìí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn gbajúmọ̀ ilẹ̀ wa ló ní ohun kan tàbí míì tí wọ́n ń bò mọ́ abẹ́ aṣọ. Ó sì fi yẹ kí àwọn èèyàn máa mọrú àwọn ọ̀rọ̀ tí wọ́n yóò máa sọ sí wọn torí pé a ò mọrú àìlera tó ń bá wọn fínra. Léyìí ló ṣe rẹ́gí pẹ̀lú arẹwà òṣèré ilẹ̀ wa tí àwọn èèyàn tún máa ń pè ní Queen Latifah yìí. Pẹ̀lú bó ṣe gbé fọ́tò ara rẹ̀ níbi tó ti wà lórí ibùsùn ilé ìwòsàn tí wọ́n ń fa omi sí i lára tó sì kọ sábẹ́ rẹ̀ pé ọmọ ìyá ni kí àwọn èèyàn máa wọ́yàn tuurutu lórí ayélujára àti kéèyàn di èrò ilé ìwòsàn. Ṣùgbọ́n síbẹ̀ náà ẹ káàárọ̀. Àwọn èèyàn sì ń kí tí wọ́n ṣàdúrà fún pé Ọlọ́run á wò sàn. Ṣùgbọ́n níṣe làwọn míì
sọ fún un pé àfọwọ́fà ní gbogbo ohun tó ṣẹlẹ̀ sí yìí nítorí pé ara rẹ̀ ti lè gbóná jù. Táwọn míì sì ń fèsì pé ibi táwọn èèyàn bá wídè náà ti tó, ó sáà ti tọrọ àforíjì àti pé àṣejù ti fẹ́ wọ ọ̀rọ̀ náà. Wọ́n ní tẹ́lẹ́jọ́ bá ti mọ ẹjọ́ ẹlẹ́bi ṣèbí wọ́n ní kò yẹ kó tún pẹ́ lórí ìkúnlẹ̀ mọ́. Bí ẹ ò bá gbàgbé ọ̀rọ̀ kan ló ṣe bí ọ̀rọ̀ láàrin Wunmi Toriola àti Afeez Abiodun Ọwọ́, ìyẹn ọkọ Mide Martins. Látàrí ìfọ̀rọ̀wérọ̀ kan tí Afeez Ọwọ́ ṣe níbi tí wọ́n ti béèrè lọ́wọ́ rẹ̀ pé ṣé bí Wunmi ṣe máa ń ṣe nínú fíìmù náà ló ṣe máa ń ṣe lójú ayé ni. Tí Afeez náà sì fèsì pé ìwà Wunmi nínú fíìmù súnmọ́ tójú ayé. Ní Wunmi kì í gba ìgbàkúgbà lójú ayé, ṣùgbọ́n tí wọn ò bá tọ́ kì í tọ́yàn. Àti pé ẹni tó bá tọ́ ló máa rí ìwà tó máa ń hù nínú fíìmù náà lójú ayé. Gba òṣèré tí àwọn tiẹ̀ tún máa ń pè ní Sẹ́ríkì ọlọ́pọlọ ìtún tẹ̀síwájú pé ìwà Mide ìyàwó òun yàtọ̀ gedegbe lójú ayé sí tó máa ń ṣe nínú fíìmù. Wọ́n ọ̀rọ̀ tí àgbà òṣèré yìí sọ bí Wunmi nínú tó sì jáde láti fi ẹ̀hónú rẹ̀ hàn. Ó sì sọ òkú ọ̀rọ̀ burúkú sí Afeez Ọwọ́. Ó ní ó ń ba òun jẹ́ ni àti pé òun náà máa lọ yá ọkọ tó máa ba tàwọn yòókù jẹ́ lágbo òṣèré. Wunmi ní òun ò burí àti pé níṣe ni òun máa ń pọ́nlé pẹ̀lú bó ṣe ṣòfò tó. Ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ tí Wunmi fi ìbínú sọ yìí kò tẹ́ àwọn ènìyàn lọ́rùn lórí ayélujára. Nítorí níṣe làwọn èèyàn jáde tí wọ́n sì ń bú Wunmi lọ́tùn lósì. Tí wọ́n ní ohun tí Afeez sọ yìí kò tí ì tó àwọn ọ̀rọ̀ burúkú tí Wunmi fi ránṣẹ́ sí yìí. Bẹ́ẹ̀ ni wọ́n ń sọ àwọn ọ̀rọ̀ kòbákùngbé sí lóríṣiríṣi. Bí tí ọ̀rọ̀ náà le dé, àwọn kan tiẹ̀ ní ìwà tó ń hù yìí ni kò jẹ́ kó rí ilé ọkọ gbé. Bẹ́ẹ̀ ni kò lè rọ́kọ nítorí pé kò sí ọkùnrin tó máa lè fẹ́ obìnrin tí kò lè kó ara rẹ̀ ní ìjánu bẹ́yẹn sílé. Eléyìí àti àwọn ọ̀rọ̀ kàǹkàkàǹkà míì lóríṣiríṣi làwọn èèyàn sọ sí Wunmi. Ó sì ti jáde láti tọrọ àforíjì lẹ́ẹ̀mejì lórí ọ̀rọ̀ yìí. Ó ní òun dúpẹ́ fún gbogbo bí àwọn èèyàn ṣe bá òun wí nítorí ọmọ tí wọ́n bá ń fẹ́ ni wọ́n ń bá wí. Lẹ́yìn tó tọrọ àforíjì ló wá gbé fọ́tò ara rẹ̀ jáde láti kéde pé tó ẹ wo bí tẹ́ ẹ bá mi dé. Tẹ́yìn náà ti gbọ́ pé ọjọ́ kọkànlá oṣù kọkànlá la máa mọ ẹni tó ni Liam ọmọ tí Wunmi bí fún Mohbad. Ilé ẹjọ́ ti pàṣẹ fún Wunmi àti àwọn mọ̀lẹ́bí Mohbad láti lọ ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ fún Liam Alọ́ba, ìyẹn ọmọ tí Wunmi ìyàwó Mohbad bí fún un. Tí wọ́n sì ti dájọ́ sí i, tọ́rọ̀ náà sì ti di ọjọ́ ní ń pẹ́ ìpàdé kì í jìnnà báyìí. Ṣé ẹ mọ̀ pé oríṣiríṣi ẹjọ́ ló ti ń lọ, bẹ́ẹ̀ lóríṣiríṣi wàhálà ló ti bẹ́ sílẹ̀ láwùjọ wa lórí ìwádìí ikú tó pa ọ̀dọ́mọkùnrin olórin tàkásùfé ilẹ̀ wa ni Ìlérí Olúwa Alọ́ba tí àwọn èèyàn mọ̀ sí Mohbad tó jáde láyé lọ́jọ́ 12 oṣù kẹsàn-án ọdún 2023. Bẹ́ẹ̀ làwuyewuye kan ti ń káàkiri pé Mohbad kọ́ ló ní ọmọ tó wà lọ́wọ́ ìyàwó rẹ̀ Wunmi, ìyẹn Liam Alọ́ba. Àwọn kan tiẹ̀ ní àwọn fura sí Wunmi bóyá òun ló ṣekú pa ọkọ rẹ̀ yìí lẹ́yìn ìgbà tí ìyẹn mọ̀ pé òun kọ́ ló ní ọmọ ọkùnrin tó gbé dání yìí. Bẹ́ẹ̀ làwọn kan ní ọmọ yìí jọ bàbá rẹ̀ gidigidi pé láìsí àní-àní Mohbad ló lọ́mọ náà. Àwọn kan tó fi mọ́ bàbá Mohbad sì dúró nídúró pé ó dìgbà táwọn bá ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ ìyẹn DNA test láì fi gbákan bọ̀kan nínú kí àwọn tó rí Liam gẹ́gẹ́ bí ọmọ Mohbad. Ní báyìí ilé ẹjọ́ májísírèètì kan tó wà nílùú Ìkòròdú ní ìpínlẹ̀ Èkó ti pàṣẹ báyìí o pé kí wọ́n lọ ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ ọmọ náà láti fìdí òdodo múlẹ̀ lórí bóyá Mohbad ló lọ́mọ tàbí níṣe ni Wunmi gbọ́mọ ọba fọ́sùn. Ilé ẹjọ́ yìí sì ka àwọn ìlànà tí wọ́n máa gbà láti ṣe àyẹ̀wò ìkalẹ̀. Lára àwọn ohun tí ilé ẹjọ́ yìí kà sílẹ̀ lórí àyẹ̀wò ẹ̀jẹ̀ yìí táwọn igun méjèèjì tí ọ̀rọ̀ yìí kàn, ìyẹn alàgbà Joseph Alọ́ba tó jẹ́ bàbá Mohbad àti Wunmi Alọ́ba tó jẹ́ ìyàwó olóògbé àti ìyá ọmọ tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí tíjọ fohùn ṣọ̀kan lórí rẹ̀ ni pé ilé ẹjọ́ ni yóò ṣe àkóso àyẹ̀wò ẹ̀jẹ̀ náà. Wọ́n ní yóò sì mójútó láti rí i pé kò sí dàrúdàpọ̀ kankan àbí pé wọ́n fẹ́ fi gbákanbọ̀kan nínú lórí ìwádìí náà. Yàtọ̀ sí eléyìí, àwọn igun méjèèjì yóò yan aṣojú tí àwọn aṣojú méjèèjì yìí ó sì wà ní ìkàlẹ̀ nígbà tí wọ́n bá fẹ́ gba ẹ̀jẹ̀ tí wọ́n máa fi ṣe àyẹ̀wò yìí lára Liam àti olóògbé. Bákan náà ni ilé ẹjọ́ yìí yóò mú ilé ìwòsàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n máa ti ṣe àyẹ̀wò yìí tí wọn ò sì ní sọ fún àwọn méjèèjì ìyẹn Wunmi àti bàbá Mohbad. Bẹ́ẹ̀ ni wọ́n ní ọ̀gbẹ́ni Joseph Alọ́ba máa san gbogbo owó tí wọ́n bá ná lórí àyẹ̀wò ẹ̀jẹ̀ yìí. Ilé ẹjọ́ yóò sì ka àyẹ̀wò ẹ̀jẹ̀ náà ní gbangba lọ́jọ́ 11 oṣù kọkànlá ọdún tá a wà yìí. Ìdájọ́ ilé ẹjọ́ yìí fi ọkàn àwọn olólùfẹ́ àti àwọn alátìlẹyìn igun méjèèjì ìyẹn Wunmi Alọ́ba àti bàbá Mohbad balẹ̀. Ó tilẹ̀ jẹ́ pé níṣe ni ọ̀kan nínú wọn múra sílẹ̀ láti gba èrè ìtìjú lórí ọ̀rọ̀ yìí. Ṣùgbọ́n ìbéèrè táwọn kan ń béèrè lórí ọ̀rọ̀ yìí ni pé ṣé àyẹ̀wò yìí àti èsì rẹ̀ máa ṣe déédéé báyìí pẹ̀lú bí òkú Mohbad ṣe ti pẹ́ tó sì ti wà nínú yìnyín fún bí odindi ọdún méjì. Wọ́n ní ó ṣeé ṣe kí ara olóògbé náà má wúlò fún àyẹ̀wò tí wọ́n fẹ́ ṣe yìí mọ́. Bẹ́ẹ̀ làwọn míín sọ pé wọ́n lè lo ẹ̀jẹ̀ bàbá tó bí Mohbad tàbí tìyá rẹ̀ láti ṣe àyẹ̀wò yìí. Ṣùgbọ́n àwọn kan sọ pé kí wọ́n má
lo ẹ̀jẹ̀ bàbá Mohbad nítorí pé ó ṣeé ṣe kó má jẹ́ òun ló bí Mohbad, ó sì lè túbọ̀ fọ́ ọ̀rọ̀ yìí lójú pọ̀ sí i. Ó ló máa dáa kí wọ́n yá tètè lo ẹ̀jẹ̀ ìyá rẹ̀ fún ìgbà tó jẹ́ pé wọ́n lè lo ẹ̀jẹ̀ tiẹ̀ náà. Gbogbo èèyàn ló mọ̀ pé oríṣiríṣi awuyewuye ló ti wáyé lórí ọ̀rọ̀ ọmọ yìí, pàápàá jùlọ lórí bí alàgbà Joseph Aloba ṣe ní òun kò gbà pé ọmọ òun ni Liam, tó ní kò sẹ́ni tó kẹtan nílé àwọn bí Liam ṣe kẹtan. Táwọn kan sì ń dárúkọ oríṣiríṣi àwọn èèyàn gẹ́gẹ́ bí bàbá ọmọ yìí. Kódà ọ̀rọ̀ náà di wàhálà gidigidi, ó sì jẹ́ pé bí wọ́n bá dárúkọ ẹnìkan lónìí pé òun ló bí Liam, orúkọ ẹlòmíì ló máa jẹyọ lọ́la. Ẹ ò bá gbàgbé, àwọn kan tiẹ̀ ti ń sọ kiri pé Ìyábọ̀ Òjó àti àwọn kan tiẹ̀ ti ṣe àyẹ̀wò yìí lábẹ́lẹ̀, tí ọmọkùnrin ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn tó tún máa ń sọ̀rọ̀ lórí ayélujára ni Vincent Martins Otte, tí àwọn èèyàn mọ̀ sí Very Dark Man tàbí VDM, tú àṣírí rẹ̀ síta. Ó sì sọ̀rọ̀ lórí ìtàkùrọ̀sọ kan tó wáyé nínú ẹgbẹ́ WhatsApp kan tí Ìyábọ̀ Òjó dá sílẹ̀ láti jà fún ìdájọ́ òdodo lórí ọ̀rọ̀ ikú tó pa Mohbad. Tó sì ní wọ́n sọ nínú ẹgbẹ́ náà pé wọ́n ti lo ẹ̀jẹ̀ ìyá tó bí Mohbad láti ṣe àyẹ̀wò yìí. Àwọn kan sì ń sọ pé kò tọ̀nà, bẹ́ẹ̀ làwọn míì ń sọ pé kò sí ohun tó burú níbẹ̀. Gbọ̀n láàrin gbogbo wàhálà lórí ikú tó pa Mohbad ni bàbá Mohbad gba kóòtù lọ láti lọ gbàṣẹ lọ́wọ́ ilé ẹjọ́ káwọn lè ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ fún ọmọ náà, tí ilé ẹjọ́ sì ti gbà sí i lẹ́nu báyìí. Gbọ̀n kó tó dìgbà náà ni Wunmi, ìyẹn ìyàwó Mohbad, ti sọ pé ìṣe pé òun sá fún àyẹ̀wò ẹ̀jẹ̀ náà tẹ́lẹ̀. Ó ní àwọn òfin tí bàbá Mohbad kà sílẹ̀ lórí àyẹ̀wò náà ni òun kò fara mọ́. Ó ní lára òfin náà ni pé òun ò ní sọ èsì àyẹ̀wò ẹ̀jẹ̀ náà síta táwọn bá ṣe tán, yẹn tó bá tiẹ̀ jẹ́ pé Mohbad ló lọ́mọ yìí. Lẹ́yìn èyí ni Wunmi padà jáde tó ní òun ti ṣe tán láti ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ náà, ṣùgbọ́n ó ní bàbá ọkọ òun ló máa san gbogbo owó táwọn bá máa ná lórí rẹ̀, tí ọ̀gbẹ́ni Joseph Aloba sì padà fà sẹ́yìn lórí ọ̀rọ̀ yìí. Wọ́n ní báyìí o, gbogbo ẹjọ́, awuyewuye àti àhesọ lórí ọ̀rọ̀ yìí yóò padà dópin lọ́jọ́ kọkànlá oṣù kọkànlá ọdún 2025 tá a wà yìí, tí ilé ẹjọ́ ti ṣe ìlérí pé wọn yóò ka èsì àyẹ̀wò náà níta gbangba kí gbogbo èèyàn lè mọ̀ bóyá lóòótọ́ ni Wunmi gbé ọmọ ọba fọ́sùn àbí bóyá Mohbad ló ní ọmọ yìí lóòótọ́.